nǹkan dídùn àwọn boys like nǹkan dídùn dá gbogbo ẹ̀rọ àwọn kẹ́míkà oríṣiríṣi kí ló dé take it easy now just calm down má parẹ́ ẹ̀ dànù jọ wo obìnrin pọ́ńtà ju rárá ló fẹ́ máa lọ sọ pé nítorí obìnrin ẹyọ̀kan ló fẹ́ parẹ́ ẹ̀ dànù yìí o obìnrin pọ̀ rẹpẹtẹ tó o bá ti knock down tán wà á padà máa bá àwọn ọmọ kéékèèké tó lọ́run ṣẹ̀ṣẹ̀ tún dá tí wọ́n fáìn tí wọ́n dàbí ẹja wọ́n á padà máa yẹn kọjá lóyún wájú ẹ̀ ọ̀dẹ̀ nílé ṣe nǹkan kan mọ́ because o ti lo lẹ́ rack láṣẹ ni pé lórí ẹ̀ dáadáa calm down unfinishing work níṣẹ́ obìnrin ihò tó rí yẹn bàbá rẹ̀ ọ̀gbẹ́ tán ìwọ gan tó ń ṣe bẹ̀rẹ̀ gan ò lè gbẹ́ ẹ tán gbàgbé ẹ̀ yẹ ni pé kí nǹkan ọmọkùnrin ọ̀gbẹ́ ẹjí tó bá ti ń nẹ̀ báyìí wàá rí kó máa stand ní ó lè má wálẹ̀ fún 30 minutes àfi tó bá lọ tọ̀ tó bá fẹ́ tọ̀ gan ìtọ̀ yẹn gan ò ní tètè wá torí pé nǹkan ọmọkùnrin ó sì rí gidigba síbẹ̀ mí gan ti pàyàwó ẹ̀ sára lọ́kùnrin tí ò ní bá láti ṣe pọ̀ fúnṣù 2 oṣù 3 a máa ń gbọ́ complain yẹn tá a tẹ̀ ẹ̀dọ̀ ọjọ́ ń gbénú ilé gbàtàrà rẹ̀ ò gbé from there obìnrin yẹn ó ti ń pa àwọn nǹkan tó pọ̀ mọ́ ọ lára níjọ́ tó bá yà á lọ rẹ́nu gbámú tíyẹn lọ fún ní rọmásì tó le báyìí gan máa dákú síbẹ̀ ni from there gbogbo owó rẹ̀ tó bá ń kó fún yọ́ máa kó lọ fẹ́ nìyẹn ni o ẹni yẹn kọ already obìnrin náà di láti ṣe ohun kóni lóhun sexy for your information. ẹ kú kàdé sá tí a bá sọ nípa àìsàn tàbí àrùn ìdákọ́lẹ̀ ọ̀dọ̀ àwọn ọmọdé ló fẹ́ pọ̀ sí jù ní ayé òde òní àárín àwọn àgbàlagbà bíi 70-75 àti ẹni ọba aláyé kan ní ìrọ̀kọ́ lọ́ọ́ máa foríjì wọn tẹ́ pé bí bàbá ṣe lé ní 80 tó bàbá tún bí ìbejì bàbá tún bímọ dáadáa sí kí ló ń fa ìdákọ́lẹ̀ àárín àwọn ọmọdé kí ni èèyàn lè ọ̀nà wọn láti gbà fi kíyèsí kí sì nípìnlẹ̀ ẹ̀rọ kàlẹ́sà. mo kí gbogbo ojú tó ń wò wá àjíǹdára yóò máa jẹ́ orúkọ mi ò yí padà alàgbà Sulaiman Oṣùọ̀lálé aláṣẹ Gbelero alternative therapy tí gbogbo ayé mọ̀ sí ọmọ àṣẹ lóògùn ejò á rí bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí nǹkan tẹ́yìn náà ń sọ ẹni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn bọ́ìsì wa àwọn ọmọkùnrin wa pé àìlèṣe déédéé ó jẹ́ nǹkan tó káàkiri láwùjọ wa meanwhile irú àwọn nǹkan báwọn wọ̀nyí àwa máa ń rí gbogbo oríṣiríṣi ní olú ilé iṣẹ́ wa léyìí tí obìnrin tábà ní àkílódé tó padà fi lágbájá sílẹ̀ kílódé tó lè fẹ́ lágbájá mọ́ lọ́pọ̀lọpọ̀ ọgbà wọn ò complain pé torí pé kò lówó wọn a máa complain fún wa wípé torí wípé kò lè ṣe déédéé wípé sẹ̀ẹ̀kan sùn lọ ní ẹ̀gbọ́n sìgàsìgà wọn a ní tó bá ṣe ìṣẹ́jú méjì ó ti release tó bá ṣe ìṣẹ́jú kan ó ti da tọwọ́ rẹ̀ sílẹ̀ eléyìí wọ́pọ̀ lọ́dọ̀ àwọn boys àtàwọn guys wa àbí ká ní pé nǹkan ọmọkùnrin ẹ̀gán kò yọrí tó àbí kò wúra tó tọ́lẹ̀ jẹ́ pé òun ti ń jẹ àpò láàgì tẹ́lẹ̀ kó tó wá gbáwọ gbàgbé ẹ̀ òun lè fi máa rí i pé lọ́pọ̀lọpọ̀ gbà míì ẹni tó rẹ́dì ní Nàìjíríà ni mò ń sọ o ẹni tó rẹ́dì làwọn ọmọge Nàìjíríà máa ń fẹ́ kìí ṣẹni tí wọ́n nífẹ̀ẹ́ jù tó tẹ́ wọn lọ́rùn òun là lè yíyàn ló fi pọ̀ ní rẹpẹtẹ gan ẹlòmíràn wọn ọkùnrin máa náwó fún á ṣe dáadáa sí ìwà rẹ̀ á dáa ẹ máa wò pé bí lágbájá ṣe tutù bọ́lọ́hún ṣe dáa tó ní ìwà pẹ̀lẹ́ tó jẹ́ pé ó tún wà kẹrin ó tún lówó lọ́wọ́ ìyẹn nìkan kọ́ lóbìnrin fẹ́ o wàá padà pé kò fẹ́ pé ẹni tó máa ń ṣe jákujàku yẹn tí ò tiẹ̀ wà ókè tó ṣùgbọ́n torí pé ìyẹn ní irinṣẹ́ lọ́wọ́ ìyẹn lè hámà dáadáa ìyẹn lè lò bí 30 minutes kò dẹ̀ sí nǹkan tó fà á fáwọn ọmọbìnrin náà a lè blame wọn torí pé lọ́wọ́lọ́wọ́ nínú àwọn nǹkan tá à ń jẹ àwọn nǹkan tó máa ń jẹ́ kí ara obìnrin libido obìnrin kó high ọ̀pọ̀ nínú ẹ̀ nínú àwọn spices àwọn oríṣiríṣi nǹkan tá à ń jẹ oògùn tá à ń lò ní gbogbo àwọn nǹkan wọ̀nyí ó wà nínú nǹkan tó jẹ́ pé obìnrin fi máa ń nídìí ẹni tó capable ẹni tó lè ṣe déédéé jẹ́ kí n sọ kíní kan fún ẹ má tẹ̀ra ẹ o tóbìnrin bá ń pretend fún ẹ tó ń yáta tó yẹ kó ń lò ju ìṣẹ́jú kan ìṣẹ́jú méjì lọ ó ń tún ẹ ní o tí ó bá ti lahùn á jẹ́ pé ó probably ó lè lẹ́lòmíì tó ń padà lọ ń sáfíìsì ẹ̀ ẹlòmíì akẹ́kọ̀ọ́ ṣe nǹkan tó ṣe ẹni tí ó padà bá ṣe nǹkan yẹn ó ti wà níbì kan gbogbo àwọn nǹkan báwọn yìí a máa ṣẹlẹ̀ kò dẹ̀ sí nǹkan méjì àwọn ọkùnrin wa ó ti wá prọ́ǹtì wọn níbi wípé ìlòkulò yìí wá pọ̀ ìmukúmu pọ̀ wàá wulẹ̀ parẹ́ dànù
gbogbo tramadol fringras àbílẹ̀ ń pè é tí wọ́n máa ń rà tẹ́kẹ̀ ń lò ó ń dá méje heart ẹ díẹ̀díẹ̀ torí ọmọ tóun fi ń ṣe yẹn ọmọ yẹn á padà bẹ́ẹ̀ lòmíì lọ ńgbà táyé ẹ̀ bá bàjẹ́ tán torí pé kidney problem ti wá pọ̀ heart failure ti wá pọ̀ liver problem ti wá pọ̀ látara àwọn oògùn burúkú àtàwọn kẹ́míkà líle wọn ẹlòmíì àti lọ mú rẹ̀ yóò á da gbogbo ẹ̀ lóra wọn tó dé pọ́nmọ tó ń bọ̀ kí ló lè tó bẹ́ẹ̀ kò tọ́jú ara ẹ̀ ni torí pé àwọn nǹkan tó máa ń fa akọkùnrin má lè ṣe déédé yìí a categorize nǹkan tó pọ̀ ni ẹlòmíràn wà tó jẹ́ wípé jẹ̀díjẹ̀dí òun ní títí ẹ̀ ó lè jẹ́ pie ó lè jẹ́ emerald tó jẹ́ wípé nǹkan méjèèjì tó bá ń ṣe ẹ́ ìdí ẹ̀ ń yọ ní àbótí ẹ̀ ní jẹ̀díjẹ̀dí àwọn eléyìí bá wọ̀nyí ó lè fà á kó má lè ṣe déédé ìdákọ́lẹ̀ wà ń bẹ̀ tí àìsàn ìfíbẹ́ máa ń fà sínú ara tó bá lọ ní ìdákọ́lẹ̀ eléyìí kò sí nǹkan tó fẹ́ ṣe àfi kó treat ẹ̀ tó o bá treat ẹ̀ wà á kẹ́rin wípé nǹkan tó bá kẹ́ kọ́kọ́ jí láàárọ̀ lọ́mọkùnrin nǹkan tó kọ́kọ́ yẹ ni pé kí nǹkan ọmọkùnrin ọ̀bẹ ẹjí tó bá ti ń nẹ̀ báyìí wà á rí kó máa stand ní ó lè má wálẹ̀ fún 30 minutes àfi tó bá lọ tọ̀ tó bá fẹ́ tọ̀ gan ìtọ̀ yẹn gan òní tètè wá torí pé nǹkan ọmọkùnrin ó sì rí gidigba síbẹ̀ bákan náà infection ìyẹn náà ó máa ń fà á tó bá ti pọ̀ jù nínú àgọ́ ara ó máa ba àwọn hormones kan jẹ́ ó máa ba àwọn sẹ́ẹ̀lì kan jẹ́ bákan náà nǹkan dídùn àwọn boys like nǹkan dídùn da gbogbo ẹ̀rọ àwọn kẹ́míkà oríṣiríṣi kí ló dé take it easy now just calm down má parẹ́ ẹ̀ dànù jọ wo obìnrin pọ́ńtà ju rárá ló fẹ́ máa lọ sọ pé nítorí obìnrin ẹyọkan ló fẹ́ parẹ́ ẹ̀ dànù yìí o obìnrin pọ̀ rẹpẹtẹ tó o bá ti knock down tán wàá padà máa bá àwọn ọmọ kéékèèké kan tó lọ́run ṣẹ̀ṣẹ̀ tún dá tí wọ́n fine tí wọ́n dàbí ẹja wọ́n padà máa yẹn kọjá lóyún wájú ẹ̀ ọ̀dẹ̀ nílé ṣe nǹkan kan mọ́ because o ti lo lẹ̀ rack láti ní pé lórí ẹ̀ dáadáa calm down unfinishing work níṣẹ́ obìnrin ihò tó rí yẹn bàbá rẹ̀ ọ̀gbẹ́ tán ìwọ gan tó ṣe bẹ̀rẹ̀ gan ò lè gbẹ́ tán gbàgbé ẹ̀ ọ̀dẹ̀ lè èyí lè satisfy obìnrin tó jẹ́ pé yóò calm dáadáa tóun gẹ́ àmọ̀ pé òun calm tí yẹ pé ọpọlọ ẹ̀ máa calm òun gẹ́ máa sùn yánnayànna ṣùgbọ́n tó bá sọ pé ó tún yá obìnrin tún ready ìwọ ni kó o má para ẹ̀ ṣùgbọ́n o gbọ́dọ̀ rí pé wọ́n gan o capable o pé lọ́mọkùnrin so ní gbogbo àwọn kẹta wá kàkalẹ̀ yìí ìtọ̀ ṣúgà náà wà nínú ẹ̀ láwọn tó bá jẹ́ àgbàlagbà torí pé ìtọ̀ ṣúgà tó rí yẹn tó bá ti di pé ẹ̀ bẹ̀rẹ̀ sí ní tọ̀jù ìyẹn ọmọ máa wá kọ́pa nǹkan ọmọkùnrin kọ́ dẹ̀ bá yẹn lójú jẹ́ tó bá rí pé òun tọ̀jù tètè múra sí ìyẹn ọmọ máa weaken nǹkan ọmọkùnrin yẹn ìyẹn nìkẹ́kọ́ tí èyàn bá ní palpitation àbò ní bp tó ti lọ high jù ìyẹn náà ó máa ń jẹ́ kí nǹkan lọlẹ̀ nǹkan ọmọkùnrin kó má lè ṣe déédéé tó ń gbà mìíràn bákan náà àìsàn stroke ọlọ́run ò ní járe ẹni tó bá dẹ̀ ní náà tó bá kàn sí wa wàá dìde ńlẹ̀ ọba àti lọ́dún kan ńlẹ̀ ọba àti lọ́dún méjì ńlẹ̀ wàá padà rìn má yẹ kí wọ́n tí wọ́n jẹ́ pé kò sí ìwòsàn ẹ̀ àwọn tẹjọ́ ń parọ́ tí wọ́n máa sọ pé wọ́n kẹ́ ń ayù lásán tẹ no ìyẹn nìkan kọ́ lóògùn wòsàn kínní o gbàgbé ẹ o àwọn oògùn tó ṣiṣẹ́ wà tó jẹ́ wípé stroke yẹn àrùn rọpárọsẹ̀ ọlọ́run á padà gbé wa dìde níbẹ̀ ṣùgbọ́n káwa náà ká ṣe nǹkan tó lẹ́tọ̀ọ́ kọ́ dẹ̀ máa wò fúnpá ẹ̀ lásìkò ní àwọn ọkùnrin tó lè ṣe déédéé tó o bá ti lè ṣe déédéé dáadáa ó ti di dandan tíyàwó ẹ̀ bá jẹ́ni tí ó ti fi irú nǹkan bẹ́ẹ̀ kọ́ra tó ń ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ọmọ máa lọ yàn lè ní kò sí nǹkan tó fẹ́ ṣe sí ó dẹ̀ lè mọ̀ so tó bá tọ́jú ara ẹ definitely inú ìyàwó ẹ á dùn inú ọlọ́run gá dùn sí ẹ tóbìnrin bá gbádùn ẹ yóò ṣàdúrà àlùbáríkà àwọ̀sẹ̀ rẹ gan ìwọ kẹ́mọ̀ àrójú rẹ̀ ńlẹ̀ á gbọ́n oúnjẹ tó dáa fún ẹ á pọnmi sílé ìwẹ̀ fún ẹ láàárọ̀ so fúdi eléyìí tá a bá ní àwọn àìsàn kan sí kejì ẹ jẹ́ ká tọ́jú ẹ kó tó di pé àìsàn yẹn máa wá di nǹkan tó lágbára tí a fi kọlu nǹkan ọmọkùnrin wa tó fi wá lè ṣe déédéé ẹlòmíì ní abnormal ejaculation ìyẹn ni quick ejaculation ìyẹn ni pé kó tètè máa dà láàrin ìṣẹ́jú kan sí kejì ìyẹn ti ẹ̀pọ̀ ń gbòòrò gan ọ̀pọ̀ ń gbòòrò gan kó tó rọ́kùnrin tó lè last fún 20 minutes ọ̀pọ̀lọpọ̀ á sẹ̀ fi oògùn support ni kó tó di kó lè last yẹ pé kó wá last naturally yẹn tó bẹ́ẹ̀ ni àwọn egbòogi ìbílẹ̀ tó dáa ọ wà tó fi jẹ́ pé wàá lè máa last dáadáa tá a dẹ̀ jẹ́ kí nǹkan ọmọkùnrin ẹ̀ kọ́ máa ṣe dáadáa sí
meanwhile tó bá ṣe ń ṣe sí regularly bẹ́ẹ̀ ni nǹkan ọmọkùnrin jẹ́ nǹkan tó gbé kéè dúró sójú kan á máa jáde sí ó dẹ̀ máa tíìkì sí torí pé ó ń rí sẹ́sẹ̀ lásìkò ó dà gẹ́gẹ́ bí ọmọ tó jókòó sílẹ̀ lẹ̀ tí ó rìn tí ò lọ ibì kankan kò ó sá wà ń bẹ̀ fọdún 2 ọdún 3 kò dẹ̀ rìn ẹsẹ̀ ẹ̀ máa tínrín nǹkan ọmọkùnrin ẹ̀ tó mú ní òṣìṣẹ́ dáadáa ó máa súnkì ọ̀pọ̀lọpọ̀ ní nǹkan ọmọkùnrin ẹ̀ ló ti súnkì gbogbo àwọn nǹkan báwọn yìí obìnrin ọ̀fẹ́ má jẹ́ kóbìnrin pretend fún ẹ ìwọ adẹ̀rọ̀pọ̀lọpọ̀ obìnrin náà tó jẹ́ wípé kò ní urge fún sẹ́ẹ̀sì rárá táwọn sẹ́ẹ̀lì kan ti ń kú nínú ara ẹ̀ tó jẹ́ pé kò sí bí wọ́n ṣe lè bá a ṣeré tó kò tiẹ̀ ní mọ̀ ara ẹ̀ ayé ni wọ́n máa ń pè wá máa ń sẹ́ndì àwọn nǹkan sí wọn tó ní urge fún sex máa rùn sí i ni because bí ìnira ló jẹ́ fún un kò dẹ̀ nílé sọ fọ́pọ̀ ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ obìnrin ló máa sọ fún wa ń dọ́kọ̀ òun bá kẹ́ ń bá òun ṣe òun á kẹ́ máa yáta òun máa mú ríngì tó òun rọ́ wá ni míwà ó dẹ̀ ń dùn kò díẹ̀ dùn mọ́ rárá ṣùgbọ́n kó lè múnú ọkọ ẹ̀ dùn ló fi ń ṣe yẹn ìwọ obìnrin tó bá ní urge fún sex ìyẹn náà egbòogi ẹ̀ ọ wà lọ́dọ̀ àwọn bàbá wa tó yẹ kí ara ẹ̀ kó lè jí ìwọ́gẹ́ wà á lè ní tẹ́wọ́n bá ń sọ̀rọ̀ sex báyìí àwọn olè máa wò pé ẹ̀yin obìnrin mi máa wò pé ẹ̀kẹ́ ń fìyà jẹra yín nǹkan tí ó dùn nǹkan tí ò sí kíní kankan mí wà á jẹ́ kí n sọ kíní kankan kò sí nǹkan tó dùn tó nílé ayé ọmọ dàbẹ́ ni pọ̀ wà ní ayé míì ni tóbìnrin bá gbádùn sex sàn ọ máa lọ fáà kò tiẹ̀ ní rántí nǹkankan wọn bá gbé nǹkan tí wọ́n pa sí létí báyìí kò tiẹ̀ ní rántí rárá torí wípé múùdù tó wà yẹn kìí ṣe múùdù kékeré mọ́ so obìnrin máa ń gbádùn sẹ́ẹ̀sì tó bẹ́ẹ̀ wọ́n jẹ́ ń sọ kíní kẹfẹ́ ọ̀gbẹ́ni kọ́ máa ná millions lójoojúmọ́ fún obìnrin wo má jẹ́ kó yá ẹ lẹ́nu dráìfà ó lè jẹ́ òun ló máa jìn ó tó o bá ti gúdò kọ́ máa ná nǹkan tá a rírí fún ọmọbìnrin má jẹ́ kó yá ẹ lẹ́nu ó lè jẹ́ gáàdì tó ń sọ ẹnu kìíní ẹ òun ló máa jì ó so sáà máa ń wo TikTok dáadáa ó bá àwọn obìnrin bí wọ́n ṣe ń gbé kìíní pọ́n lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tó wọ́n express feelings wọn ìwọ́n wà explicit gan tí wọ́n ń sọ bó ṣe ń rí nì bọ́dẹ̀ ṣe rí nìyẹn gbàgbé ẹnu obìnrin adùn ara àyà because ó máa mú kí sẹ́ǹsì wọn kó sọ̀kalẹ̀ ó dẹ̀ máa mú kójú wọn tutù ó máa mú kí wọ́n yọ̀ǹgì sí irú nǹkan wọ̀nyẹn wọn ò lè fi ṣeré obìnrin wọn fi ìgbádùn tó máa jẹ́ kí ara ẹ̀ kọ́ kájẹ kárí ọwọ́ òkè kò fi ṣeré o so má bá obìnrin yẹn wí ìwọ ni kó sáfìsì ara ẹ ló ti expire fún sáfìsì fúdi eléyìí àwọn kẹta wa ń gbọ́ lọ́fíìsì wa ni mò ń jọ́gbọ́n tú àṣírí rẹ̀ yẹn because tí àwọn obìnrin bá ti dọ́dọ̀ wa nǹkan tí wọn ò lè bọ́kọ wọn sọ wọ́n máa sọ fún wa nǹkan tí wọ́n ní feelings fún àti ibi tọ́kọ wọn ti láà àdéhùn ìtọ́jẹ́ pé yóò padà wá ra nǹkan fọ́kọ ẹ̀ ní tí a gbé lọ fún wọn máa ń complain tọ́lọ́ọ̀fọ́ ọkọ mi ò lè ṣe dédé ẹjọ́ kí ló lè ṣe tó bá ti ṣe ẹ̀kan báyìí yóò máa họrun ní ó tún di ijọ́ karùn-ún kó tún lè ṣe míì tí àárẹ̀ ọmọ àdàbẹ́ ni kò la gini ní àárọ̀ ọjọ́ kejì ìwọ náà boost immune system rẹ̀ wọ ọkùnrin ó lè ṣe lóòótọ́ ṣùgbọ́n ó máa rè ọmọ àdàbẹ́ kí wọ́n la gini immune system rẹ̀ yẹn òun ló ti ń lò tó bá boost ẹ̀ dáadáa ò ní feelings yẹ ìdẹ̀ ní kọ́ lọ yín pin lórí obìnrin o má lọ yín pin o kìí ṣe pé wá wò pé wọ́n ní kọ́ máa sáfìsì ẹ̀kọ́ wá ṣe kọ́ wá lọ kú síbẹ̀ omi ìsọ bẹ́ẹ̀ o ìwọ̀nba tó bá ṣe tó yàwó ẹ̀ tó ti tẹ́lẹ̀ àwọ̀ ẹ̀ lọ́rùn tó bá jẹ́ ẹ̀kan lọ́sẹ̀ náà ní agbára ẹ̀ ṣe kó mọ́jú tó bá jẹ́ ẹ̀kan lọ́sẹ̀ méjì lágbára ẹ̀ ṣe kó mọ́jú ṣùgbọ́n pé kò ṣe súkẹ́ kò sóbìnrin tó fẹ́ rú ẹ̀ ẹlòmíì gẹ́ ti pàyàwó ẹ̀ sára lọ́kùnrin tí ò ní bá láti ṣe pọ̀ fúnṣù méjì oṣù mẹ́ta a máa ń gbọ́ complain yẹn tá a tẹ́ ẹ̀dọ̀ ń gbénú ilé gbàtàrà rẹ ò gbé from there obìnrin yẹn ó ti ń pa àwọn nǹkan tó pọ̀ mọ́ ọ lára níjọ́ tó bá jẹ́ àyàlọ́ rẹ ní gbàmú tíyẹn lọ fún ní rọmásì tó le báyìí gan máa dákú síbẹ̀ ni from there gbogbo owó rẹ tó bá ń kó fún yọ máa kó lọ fẹ́ nìyẹn ni o ẹni yẹn kọ already obìnrin náà di láti ṣe ohun kóni lórí sex for your information so ọlọ́run á gbàdúrà wa o ẹ jẹ́ ká tọ́jú ara wa jẹ̀díjẹ̀dí la níní ẹ tọ́jú ẹ̀ dẹ́ni nǹkan tó dùn ẹ jẹ́ ká sá fún òróró kọ́ máa pọ̀ jù nǹkan dídùn yìí náà kọ́ máa pọ̀ jù àti láìkì nǹkan tó dùn jù then nǹkan engine tó weak tó yẹ kó service kó lè run dáadáa tó wá ń lọ sọ pé ẹ sá máa wà á mọ lọ bẹ́ẹ̀ ẹ sá máa wà á lọ mọ bẹ́ẹ̀ ni ó rí gẹ́gẹ́ bí ẹni tó kàn ń lo nǹkan oògùn olóró láti fi perform tó bá padà yá stroke ó lè gbẹ̀yìn ọ̀tá ẹ o tó bá padà yá ó lè padà ní Parkinson o tó máa bàbá ti dé ẹni tó lù ẹ ráàkì wọ́n padà máa lọ sí mí bò mí ni o wọ́n padà bàbá kan ní airport ń jò ní bàbá yẹn wà lórí wheelchair bàbá yẹn ń gbọ̀n báyìí ìyàwó ẹ̀ ló tún dúró pápápá ìyá yẹn tí wọ́n ń wò yẹn ò tí ì lè ju 52 years
tí wọ́n ń yí bàbá yẹn lọ báyìí mo kàn ń wò ní pé Ọlọ́run sá máa ṣàánú wa àwọn bàbá ti yín pín so má jẹ́ kí wọ́n yí oyin pín ṣùgbọ́n sì wọ́n bá tágbára ẹ̀ bá ṣe tọmọ pé ìwọ náà ó pé lọ́mọkùnrin kó jí láàárọ̀ kí nǹkan ọmọkùnrin ẹ̀ kó dúró déédéé àyíǹdára yóò máa jẹ́ lẹ́ẹ̀kan sí orúkọ mi ní alàgbà Sulaimon Osunọlálé aláṣẹ Gbelero alternative therapy tẹlifóònù nọ́mbà tẹ́ lè pè wá sí 081 87 22 7116 gbọ́mi lẹ́ẹ̀kan sí 081 87 22 7116 ó dìgbà kan náà.